àti ń wò òkú Ẹgbẹ́ Ọ̀run awu láti nǹkan bí ìrọ̀lẹ́ láti ń wò òkú yẹn láti ń ṣe táwu pásítọ̀ Akówórọ̀ wà ń bẹ̀ o ńgbà tá wò òkú o sísà àwọn kan wà ń bẹ̀ àwọn tí Jóáfì tó ń jẹ́ ìyá òòṣà àwọn náà wà ń bẹ̀ ìtaná jókòó sí wọn wọlé nígbà Ẹgbẹ́ Ọ̀run wà ń bá mi pé Àríkẹ́ wọ́n dẹ̀ fòkú mi ilẹ̀ bẹ́yẹn wọ́n fòkú yín lẹ̀ bí mo ṣe pé bàbá tán mú sí ìcháàjì kìíní nìyẹn wọ́n ní bàbá pé Ẹgbẹ́ Ọ̀run bá ṣe fi òkú yìí lẹ̀ pé kò dáa ó yẹ ká ti ṣe nǹkan sórí ẹ̀ before 40 days pastor spiritual father wọn náà pè mí ó ní ní Àríkẹ́ ó ní result tí àwọn doctor fún mi ó ní report lóun fẹ́ sọ lójú amúdání ó ló máa gbé òun sórí afẹ́fẹ́ ó ní ẹ̀yin èèyàn wa ọ̀nà kú dédé wòye o kí n káàbọ̀ sí orí ìkànnì Bello Space TV channel kí Ẹgbẹ́ Ọ̀run àwọn ọmọ láti gbé wà gbogbo nǹkan tí àbúrò Ẹgbẹ́ Ọ̀run sọ tá a ti post sórí channel wa already bí Ẹgbẹ́ Ọ̀run ti jáde o so àmẹni tó ń sọ̀tọ̀ àmẹni tó parọ́ ṣùgbọ́n a ṣàmọ̀ wípé ohun tó ṣókùnkùn lójú àwa ẹ̀dá ojú Ọlọ́run tó so ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ohun tí PA Ẹgbẹ́ Ọ̀run tó fẹ́ sọ so tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment ẹ ṣeun. ó wá ní kí gbogbo ó wá mẹ́sẹ̀gì ó wá ní bí mo ṣe ń so mọ́ wọn míwà nínú mọ́tò tó bá ti ń jáde bẹ́ẹ̀ Ẹgbẹ́ máa ń sùn sórí ẹsẹ̀ mi ni orí ẹsẹ̀ mi ló máa ń sùn sí tó bá ti ń lọ Ẹgbẹ́ mo wá ní ó yẹ sùn sórí ẹsẹ̀ mi ó ní Àríkẹ́ má fara kàn mí mọ́ ó ní má fara nù mí ó máa ń fìlì mi gan ó ní ìwọ làánú ẹ ṣe mí jù ó ló máa mísì mi má fara rò mí mọ́ èyí tó fara nù mí ti tó mo bẹ̀rẹ̀ sí ní sunkún mo ní kó jọ ṣàánú mi mo sunkún ní mọ́tò Ẹgbẹ́ Ọ̀run náà sunkún Àbíbá sunkún dírẹ́fà ń sunkún mo wá fọ́ọ̀sì Ẹgbẹ́ wá gbórí sórí ẹsẹ̀ mi bàtó yá ó dìde padà Ẹgbẹ́ wá ní Ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní kẹgbẹ́ ó ṣe òbí ẹni pé kò ń ṣílẹ̀kùn mọ́tò kò ń já sẹ́nu mọ́tò Ẹgbẹ́ ní Àríkẹ́ àwọn ọmọ mi ó máa mísà àwọn ọmọ ògùn nínú Ẹgbẹ́ Ọ̀run ẹ̀ lè kú ṣàánú mi abẹ́rẹ́ sí ní ké gbàtà délé Ẹgbẹ́ wá pé gbogbo àwọn ọmọ nulé àwọn Maria Àbíbá ó wá dìde dúró wá wo gbogbo nulé yẹn ó ní ilé òun fẹ́ wò lẹ́ẹ̀kan sí tó lóun ò tún ní wò mọ́ ó lóun fẹ́ kú lè ní sí ọ̀la ó lóun máa kú lè ní sí ọ̀la mo ní ẹ má kú ẹjọ́ ẹ ṣàánú wa gbogbo ilé bẹ̀rẹ̀ sí ní sunkún everybody sunkún Ẹgbẹ́ wá dìde bẹ̀rẹ̀ sí ní wọlé round ó lóun ní lórí ọ̀fẹ́ láti wọlé lẹ́ẹ̀kan sí mọ́ wọ́n wá ní Ẹgbẹ́ Ọlọ́run ò pa yín kí ní tẹ́ ń sọ pé spinal cord máa wọlé ẹ̀yìn à ń sọ Ọlọ́run jọ ṣàánú mi ẹ má ronú bẹ́ẹ̀ Ẹgbẹ́ ní mo ní Ọlọ́run ò pa yín ẹ má jẹ́ apara wa má fi ronú palẹ̀ ó ní Àríkẹ́ bí mo ṣe ń lọ sókè yìí ó lóun máa já okùn ẹ̀mí ara òun ó lóun mọ tó ṣe òun ṣe fọ́lọ́run tó ń fi deserve báyìí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sunkún àwa sunkún ó ní Àríkẹ́ kí ló fẹ́ jẹ́ kí n ṣe fún ẹ meanwhile èmi ò mọ̀ pé gbé ti mẹ́sẹ̀gì doctor ẹ̀ wípé òun máa fi ayé sílẹ̀ in the next 24 hours Ẹgbẹ́ ti mẹ́sẹ̀gì doctor mo ṣàrí pé doctor bẹ̀rẹ̀ sí ní pè mo wá sunkún yìí ẹkún ipò Ẹgbẹ́ wọn ní Àríkẹ́ ẹkún tó ń sí lójoojúmọ́ yìí bẹ̀rù ojú ẹ o wojú ẹ o mi ìfẹ́ jẹ́ kójú yọ ẹlẹ́nu o ó ní tọ̀hún bá jáde láyé tán ìwọ ni mo trust tó lè tọ́jú ọmọ mi trust Àmúdá ọmọ ẹ ó dé ọmọ òun ti lọ́sọ̀dọ̀ Àmúdá rí ó fi àjẹ ni Àmúdá tí ò gbà tóun tó jẹ́ pé ó máa ń lára òun mo wá ní ẹ̀yin lè máa tọ́jú ọmọ yín lágbára Ọlọ́run èmi kọ́ ó wá ní kí n mú un gòkè kí ni bí fẹ́ kóun ṣe mo ní Ẹgbẹ́ aṣọ Ọlọ́run dókítà ló pè yín látàárọ̀ yìí Ẹgbẹ́ kọ́ ẹ ṣàlàyé fún wọn bí wọ́n máa ní nǹkan tó lè ṣe fún yín ẹ má já okùn ẹ̀mí yín o
mo lè má jà ọkọ ẹ̀mí yẹn ẹjọ́ nítorí ọlọ́mọ fọlọ́ọ̀ bá bẹ yín ebi wá bẹ́bí ṣe ni wọ́n ní kí ló fẹ́ jẹ́ kí n ṣe mo ní ẹgbẹ́ kọ́ dọ́kítọ̀ ẹ jẹ́ ká lọ sí hospital pé dọ́kítọ̀ ṣe pé mo wá pick call ó wá ní kí ló ṣẹlẹ̀ egbí kan kọ́kọ́ fún mi àríkẹ́ kí ló ṣe gbin mo wá ní result MR tẹ́ lọ ṣe pé kò dáa wọ́n ní egungun ẹ̀yìn egbin ti rún pé wọ́n ní láàrin ọjọ́ mẹ́ta sọ́sẹ̀ kan spinal cord wọ́n máa wọlé ẹ̀yìn wọn ó máa jókòó sórí wíṣì ebi wọ́n sọ pé àríkẹ́ kí ló fi máa jẹ jẹ́ kó kúkú máa lọ ìwọ̀nba góòdì tó ní sílé tó kù yẹn jẹ́ kí n fílẹ̀ fún ọmọ mi ìwọ̀nba owó tó wà lákàntì mi jẹ́ n fílẹ̀ fún ọmọ mi kó lè fi sanwó skul wọn èyí tó ń sọ pé ìgbà òun ti sanwó skul gbogbo ọmọ yẹn kò sanwó skul ọmọ o torí ọjọ́ Wednesday yẹn bá ṣe ń bọ̀ egbin ó mẹ́sẹ̀jì accountant ó ní kó ṣe gbogbo list owó ọmọ òun kó jẹ́ kó mọ iye tó máa fi parí skul egbin sọ bẹ́ẹ̀ fún accountant wá ní ohun olórí ọ̀fẹ́ láti ṣe ó dìgbà tí ọ̀gá bá wà around òun máa sọ fọ́gá kó ṣe gbogbo ẹ̀ kó ṣe gbogbo kínní yẹn ìgbà tí wàá bẹ Egbin wọn ní Egbin ẹjọ́ jẹ́ ká lọ sí hospital yìí ẹ máa wà ókè wọn ní òkè mo ti gbọ́ Àríkẹ́ máa ṣe ohun tó fẹ́ bọ́n wọn yìí náà wá fẹ́ mọ̀ pé àwọn fẹ́ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ ẹni dẹ̀ ló gbọ́ mo sọ fún wọn mo ló yẹ kẹ́ ti fún wọn ní kọ́kọ́rọ́ yẹn ìgbà tí mo gbọ́ ìbáwọ́ ti fún wọn náà àwọn máa dárúkọ mi àwọn ni ó da àwọn máa mẹni tó fẹ́ tì lé ní kíní kan àwọn máa ṣéǹjì kọ́kọ́rọ́ mi ìmọ̀ bá ṣe gbogbo ẹ̀ mo ṣáà ṣe wọ́n ní wọ́n gbé generator church mi ò gbé generator church o èmi fúnra mi voice note mi wà mí báyìí náà mo pe Amúdá mo ní kó jọ voice note yẹn wà lórí fóònù mi mo ní Amúdá wípé generator yẹn ẹni tó ṣí ṣọ́ọ̀ṣì ni ò síbẹ̀ fún yín o ó wà níbi ẹ̀gbẹ́ church yàrá kan wà mẹ́ta máa ń gbé generator sí mo ní mi ìgbé generator church o generator church wà ń bẹ̀ mo sọ fún bẹ́ẹ̀ mo tún pè lórí fóònù fúnra mi ni mo ṣe voice gan ni voice wà lọ́wọ́ mi mo ní mi ìgbé generator church pé generator church wà ń bẹ̀ ó dẹ̀ ní thank you mo dẹ̀ ní you welcome mo ṣàlàyé fún mo lẹ́ni yẹn ni ò fún yín ní key ó kàn ṣí ṣọ́ọ̀ṣì lẹ̀ ni ẹni yẹn náà ẹ̀rù ń bà ni torí tí kẹ́ má bàa nà kẹ́ má bàa gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ò ṣe mú kí nílẹ̀ ó dẹ̀ ni mo ṣe alẹ́ kúrò lórí ẹ̀ lẹ́yìn ẹ̀ ó ní mo gba ọmọ Egbin ò sí lọ́wọ́ mi o lóòótọ́ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ yẹn mo lọ wò wọ́n ní school àwọn ọmọ tí àwọn ṣe kú mo wò wọ́n wá síbi sàárè náà wọ́n ní kí n ya wọ́n fọ́tò àti bọ́sẹ̀ kíní kan mo dẹ̀ múnú wọn dùn bọ̀ lẹ́yìn yẹn mi ò sí lórí mi ò sí lọ́dọ̀ wọn ọmọ Egbin mọ́ ní ìdébẹ̀ mọ́ torí tí Amúdá ó ní kí n fa ọmọ Egbin lẹ̀ mo dẹ̀ ti filẹ̀ torí wọ́n sì ní bàbá ìgbà tó tírẹ́tì mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tírẹ́tì yẹn wà lórí fóònù mi náà ó fi tírẹ́tì mi ó ní kí n filẹ̀ nǹkan tí mò ń wá màá rí o mo dẹ̀ wò pé èmi náà ní ẹ̀mí tèmi lò mo dẹ̀ ṣe voice note fún pé èmi kọ́ ni bàbá ọmọ o bàbá ọmọ ló yẹ kó lọ bá bàbá ọmọ ò tí ì kú ó sì wà láyé mo sọ fún mo ní bàbá ọmọ ò tí ì kú náà nígbà tí bàbá tó wà láyé báwo ni mo ṣe máa gbọmọ tẹ́gbẹ́ ọ̀run bá tiẹ̀ ní kákọ́ ọmọ fún mi gan ṣé mi náà máa gbà ni so possible ni gbogbo àbí àìmọ̀ ayé ẹ̀ gbọ́ so possible ọmọ Ẹgbin ò sí lọ́wọ́ mi o no wọ́n lè fi mi ṣe guardian ìyá wọn lè kọ́ sílẹ̀ náà ìyá wọn lè kọ́ màá máa mójútó mo lè máa ṣẹ́ẹ̀kì wọn kí máa wò wọ́n ẹ lè sọ fún mi pé kí máa ṣẹ́ẹ̀kì ọmọ Ẹgbin ọ̀run kí máa béèrè àlàáfíà wọn no ẹ lè stop mi ẹ kàn jábúrò Ẹgbin lọ́dọ̀ tí yín èmi náà àbúrò Ẹgbin lèmi àbúrò Ẹgbin èmi náà súnmọ́ Ẹgbin ọ̀run jù yín lọ ẹ kàn sọ pé ẹ̀yin blood ni blood ń bo blooder ni so but lórí nǹkan Ẹgbin èmi rèé ọyìn ọmọ Nàìjíríà mi sí lọ́fíìsì Ẹgbin ọ̀run mi ìdébẹ̀ láti joy orí òkè mi ìdébẹ̀ mo yọ̀ǹda torí iṣẹ́ ìránṣẹ́ gan Ọlọ́run gan ṣọ́lọ́run pè mí ni tí mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ṣó possible ni ìyá mi bá ló bẹ̀ mí wípé kí n lọ tí wọ́n máa ń rí mi kí bẹ̀ má bàa tú gbàtẹ́yìn fúnra yín dẹ̀ ti lé mi ní 40 days pé ẹ má wà mọ́ o ẹ ti ní ìránṣẹ́ Ọlọ́run o àbúrò yín Ọlọ́run Ẹgbin ọ̀run ti wọnú ẹ̀ o àbúrò tó fi gégùn pọ́lọ́run Ẹgbin ọ̀run ti wọnú ẹ̀ padà ẹni tó gbin ọ̀run fúnra ẹ ti fi gégùn mo dẹ̀ yọ̀ǹda fún yín mo fi kẹ̀kẹ́ máa ṣe lọ ẹni mò ń pa ọmọ orí òkè èmi pé kán má wá sí church èmi Àríkẹ́ mi lè báṣẹ́ owó Ẹgbin ọ̀run jẹ́ o tí ò bá yé yín ẹ mọ bí tá a dì sí ẹ dẹ̀ lè máa dìtú ni mi ò lè báṣẹ́ owó Ẹgbin ọ̀run jẹ́ no ẹ máa wá yẹn kiri mo mọ̀ pé tọ́pìkì ni mo fún yín lórí TikTok ẹ máa gbé yẹn kiri àdìtú ni mi lè fi Ẹgbin ọ̀run ṣẹ̀sín ọ̀gá mi ni oore tí Ẹgbin ọ̀run ṣe fún mi no mi lè gbàgbé ẹ̀ láyé nínú ayé mi ìdé plaza Ẹgbin ọ̀run mi ìdé ọ́fíìsì ẹ̀ bọ̀ sáré ẹ̀ lè ní kí n má gbàdúrà ń bẹ̀ everybody
ní Nàìjíríà anybody ló lè wá tó lè gbàdúrà but Plaza Egbin kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o, ilé Ẹgbẹ́ Ọ̀run kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o, church kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o, mọ́tò kò sí anything lọ́wọ́ mi. Mo fi Ọlọ́run bá bẹ̀yìn ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi bẹ Amúdá ọmọ àǹtí wọn mo ti yọ̀ǹda fún kò sí lọ́wọ́ mi ẹ máa gbọ́n sìn mo káwọ́ mi sókè kò sọ́mọ Ẹgbẹ́ Ọ̀run lọ́wọ́ mi màá bèrè àlàáfíà wọn màá wò wọ́n torí mi ò ní fi mi ní ya fi bí iṣẹ́ olóore màá máa bèrè wọn bọ́tì wọn sí wọn lọ́wọ́ mi. Amúdá ti fẹ́ pa mí lórí ọmọ tí wọ́n ti kó fún mi. Lọ́ọ̀yà wádẹ̀ sí ní sùúrù dé lọ́ọ̀yà náà kí lọ́ọ̀yà hand over ọmọ lé mi lọ́wọ́ tó bá wá hand over ọmọ lé mi lọ́wọ́ ó fi sùúrù ṣe nǹkan ni tó bá pé wọ́n wá hand over ọmọ lé mi lọ́wọ́ ó ṣe lè wá máa jà wọn ti hand over ọmọ lé mi lọ́wọ́ lọ́ọ̀yà ò tí ì dé wádẹ̀ ní sùúrù olóòjà fógún kí ló wá ń jà fún ó jà fógún ó sọ fọmọ ní skul ó pé ọmọ ní skul ó ní ọmọ ipe má wọ́ọ̀rì ò máa tọ́jú ẹ o máa tọ́jú ẹ dáadáa tó máa pé wọ́n ń sìn bó ṣe wà yìí ò ní pẹ́ wọlé ọkọ ò ní pẹ́ lọlé ọkọ ilé ìyá ẹ̀yẹn tó má ti fún ẹ mo fẹ́ tà ni máa tà máa fi sínú àkáǹtì yín ṣe má gbọ́ ẹ má wọ́ọ̀rì ẹ ń sọ fọmọ kékeré bẹ́ẹ̀ ṣó dáa kẹ́ ẹ máa sọ fọmọ kékeré bẹ́ẹ̀ ẹ máa togún ọ̀ǹtí ẹ ọmọ tẹ́ ẹ tí kó ẹ ti sọ pé fẹ́ togún yẹ ẹ máa kó sínú àkáǹtì pé kò ní pẹ́ wọlé ọkọ kódà náà so èmi ò kọ́ mọ́ o mo kàn lè béèrè àlàáfíà wọn ẹ lè stop mi kí wọ́n béèrè àlàáfíà ọmọ Ẹgbẹ́ Ọ̀run but tó bá ti rí ọmọ Ẹgbẹ́ Ọ̀run lọ́wọ́ mi anything tó bá wẹ̀ o lè ṣe o ọmọ Ẹgbẹ́ Ọ̀run ní bàbá o bàbá wọn ò tí kó wà láyé o òun àti ìyá wọn dẹ̀ ń sọ̀rọ̀ dáadáa kan tó kú wọ́n jọ ń sọ̀rọ̀ o wọ́n dẹ̀ lọ ń kọ́ ọmọ kí bàbá wọn o so no kò sọmọ Ẹgbẹ́ Ọ̀run lọ́wọ́ mi kò sí a ti ń wò kó Ẹgbẹ́ Ọ̀run awu láti nǹkan bí ìrọ̀lẹ́ láti ń wò kú yẹn láti ń ṣe táwu pásítọ̀ Akówórọ̀ wà ń bẹ̀ o ńgbà tá a wò kú o sísá àwọn kan wà ń bẹ̀ àwọn tíjọ́ wá fi tó ń jẹ́ ìyá òòṣà àwọn náà wà ń bẹ̀ ìta náà jókòó sí wọn ò wọlé wọn jókòó síta bọ̀ pásítọ̀ Akówórọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì kí lórúkọ wọn dádì tó ń pè ní dádì wọn spiritual father wọn wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ńgbà tá a wò kú a dẹ̀ gbé òkú lọ bá a ṣe gbede agbé òkú àwọn ọmọ náà wà láǹdì o mo ti lọ kọ́ àwọn ọmọ o àwọn ọmọ wà ní plaza àwọn jókòó síbẹ̀ ìdèwà ńgbà tá a wú òkú a dẹ̀ gbé òkú yẹn a gbé lọ sínú sàré lójú ọmọ wọn a pé ọkọ wọn dádì a pé dádì ní àwọn wà ní ìsera fún ọjọ́ 7 ìgbé ká máa ṣe lọ mo pọkọ mo pé gbogbo ní Amúdá yìí mo dẹ̀ pé mú ìbá tó ń jẹ́ túnmí ṣe ètò ń sọ̀rọ̀ jàtijàti yẹn ẹran yẹn mo pé ó ní àìjẹ́ kó ń sọ fún mọ́mí òun náà kó ń sọ fún àǹtí òun náà ìgbà tí máa padà pé gbogbo wọn switch off phone ni wọ́n dẹ̀ switch off phone mo dẹ̀ gbé òkú adẹ̀ ṣe mẹ́sà lè dá òkú dúró mọ́ ẹ switch off phone ẹ ní ká lọ́ máa sí òkú wa ẹlẹ́yìn ò ní interest adẹ̀ gbé òkú àwọn pásítọ̀ yẹn wà ń bẹ̀ adẹ̀ gbé sínú sàré so ibi tí mo ti fi aṣọ pupa àtàṣọ dúdú sí ẹni kó wá gba picture bẹ̀ kó wá post ẹ̀ tẹ́bàdà ìní ìdẹ̀ máa post ẹ̀ sí TikTok kẹ́ máa wò ó lọ ibi tẹ́ bá ti rí aṣọ dúdú àtàṣọ pupa mí wà inú mi dùn pé Akówórọ̀ wà ń bẹ̀ àwọn aláwọ̀ òkú Akówórọ̀ fún rẹ̀ ló gbé pósí sínú ilẹ̀ ńlẹ̀ so ibo láti fi aṣọ pupa àtàṣọ dúdú sí tẹ́ ń rí fíṣàn tí ò dáa fíṣàn tọ́lọ́hun ràn yín tẹ́ ń rí wọ́n ní aṣọ dúdú àtàṣọ pupa wà ń bẹ̀ ibo náà ti rí pásítọ̀ Akówórọ̀ wà ń bẹ̀ spiritual father wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ tàgbèsè àwọn ọmọ Ẹgbẹ́ Ọ̀run dẹ̀ wà ń bẹ̀ ọmọ Ẹgbẹ́ Ọ̀run méjèèjì wọ́n wà ń bẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ sórí ìyá wọn tí ò bá mọ̀ kò mọ̀ ni pé mo ní evidence ló ṣe ń parọ́ mọ́ mi a dẹ̀ gbé òkú yẹn sílẹ̀ ńlẹ̀ àṣetán abo òkú ẹ wá máa wo lẹ́yìn gbàtà abo òkú tán èmi náà filẹ̀ àti cast àṣe gbogbo ẹ̀ ok àṣetán ọjọ́ kẹjọ orí mi ó náà ti bọ́sẹ̀ kí ló ṣe gbogbo ojú yìí mo ní àyígbà tá à ń káàkiri tá lọ sí local government nǹkan tó fà á náà nìyẹn ó ní kí pẹ̀lú àdẹ sọ̀rọ̀ mo ṣe polo gan mo fún wọn gbogbo àwọn àbúrò wọn ni mo fún ní polo yẹn so meanwhile Ẹgbẹ́ Ọ̀run wa ń bá mi pé Àríkẹ́ wọ́n dẹ̀ fòkún mi ilẹ̀ bẹ́yẹn wọ́n fòkún yín lẹ̀ bí mo ṣe pé bàbá tán mú sí ìcháàjì kìíní nìyẹn wọ́n ní bàbá pé Ẹgbẹ́ Ọ̀run bá ṣe fi òkú yìí lẹ̀ pé kò dáa ó yẹ ká ti ṣe nǹkan sórí ẹ̀ before 40 days pastor spiritual father wọn náà pè mí ó ní àǹtí bọ́sẹ̀ ó yẹ ká fi bójẹ́ glass ká fi kan báyìí ká gbé kan dúró báyìí ìgbé ká wá fi car park ká fi dúró tọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀run gbé 10 million fún mi ṣé Ẹgbẹ́ Ọ̀run tó yẹ pé 550,000 tá a fi sọ hospital kìíní ti wà ń bẹ̀ tẹ́kẹ́jì 5 million lásán kú 2 million bọ́ọ̀dì látàká tó ṣe náà so ó dẹ̀ sọ fún mi ó dẹ̀ ń parọ́ mọ́ mi pọ́n gbé 10 million fún mi bọ́n láti gbé 10 million fún mi bọ́ mo wò pé oore tẹ́gbẹ́ ọ̀run ṣe fún mi ó ju nǹkan tí mi ní lè ṣe fún padà náà mo lè ṣe àdúrà ní fún mi lọ́jọ́ ọ̀la mo dẹ̀ pè ẹ́ wọ́n ní ya Muiz ẹ jẹ́ ká wá ṣe bẹ́rí àǹtí o ká ṣe díẹ̀ sí ká ṣe anything pé kíní
ó ní òkú ògbówó fún anybody èsì tó fún mi nìyẹn ó lóòkú ògbówó fún anybody now owó 40 days ta fẹ́ ṣe ráìsì ta fẹ́ pẹran nìkan ló fún mi ní 100,000 nínú 600,000 ẹ wo déètì ẹ rí pé ó ti súnmọ́ 40 days ìgbà tó fún mi ọjọ́ kejì 40 days ló ṣe fún mi ní 100,000 naira kò ẹni kó gbé rìsíìtì ẹ̀ jáde tó ti fún mi ní 100,000 ní ọjọ́ ta fẹ́ lọ ṣe kínní kò fún mi ní nàdà mo dẹ̀ gbé òkú tán wá ní ká lọ máa ṣe bó ṣe wù wá ó dẹ̀ wọ ẹ̀ ní interest òkú tiwa la gbé lọ sí plaza yẹn pé òkú ti tiẹ̀ ó ti sí pé kí ló máa ṣe bó ṣe wù mí mo dẹ̀ ní ó yá àwọn tí mo pè ẹnjíníà Ẹgbẹ̀rún gan ò sí àràǹdì rárá láti gbà tí Ẹgbẹ̀rún ti kú kò yọjú mo wá pe ẹlòmíì pé kó jọ mo fẹ́ ṣe gíláàsì síbẹ̀ àwọn yẹn ló wá fún mi ní àìdíà pé káwọn lọ wo bẹ̀ wọ́n dẹ̀ wo bẹ̀ wọ́n ní instead of glass yìí instead of car park pé kíní yẹn máa yọ ó máa ṣí lórí òjò ó lè gbé àwọn yẹn ló fún mi ní àìdíà pé kí n ra block ká fi sí bíbá pé tó bá yẹ pé owó wà ní òtún bá dẹ̀ sí owó kí n sì ní sùúrù pé kí n wá mọ nǹkan sórí ẹ̀ kí n ṣe jẹ̀ráàdì sí kíní kan mo ní máa hustle náà máa rówó náà ó wà lọ́wọ́ mi